A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Adamawa da ẹ̀sùn olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú Social Democratic Party SDP Umaru Ado nù. Ado, igbákejì rẹ̀ Amos Yusuf àti ẹgbẹ́ òṣèlú SDP ni ó pe ẹ̀sùn tako èsì ìdìbò gómìnà Ahmadu Fintiri nínú ìdìbò ọdún yìí. Nínú ẹ̀sùn tí Ado pè ní ó ti fi ẹ̀sùn kan Fintiri, àjọ elétò ìdìbò INEC àti àwọn 16 mìíràn wípé wọn kò tẹ̀lé gbogbo ìlànà ètò ìdìbò. Ó ní wọ́n fi owó rìbá, jàgídíjàgan àti ìkóniláyàjẹ ba ìdìbò ọ̀hún jẹ́. Fún ìdí èyí, kí ilé-ẹjọ́ fagilé e, ṣùgbọ́n ilé-ẹjọ́ ní afẹ̀sùnkàn kò pèsè ẹ̀rí láti fi gbé ẹjọ́ rẹ̀ lẹ́sẹ̀. Bákan náà ni kò tẹ̀lé ìlànà ètò ìdìbò. Nínú ìgbẹ́jọ́ ni alága ìgbìmọ̀ adájọ́ T.O. Uloro ti sọ gbangba wípé ẹ̀sùn ọ̀hún kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ó ti da ìgbẹ́jọ́ ọ̀hún nù tí ó sì ṣe ìdálọ́lá náírà fún àjọ elétò ìdìbò, gómìnà Fintiri, igbákejì rẹ̀ Kalitapa Farauta àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tako olùpẹ̀jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà Nasarawa ti ní kí gómìnà Abdullahi láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ rọ́kúnlé bí ó ṣe kéde David Mbugadu láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP gẹ́gẹ́ bí ojúlówó olúborí nínú ìdìbò. Nínú ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Ezekiel Ajayi darí ni 2 nínú wọn ti ṣe ìkéde wípé gómìnà Sule kọ́ ni ojúlówó adìbòyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ kan ní ilẹ̀ United Kingdom ti yọ̀ǹda mínísítà àná fún ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè Nàìjíríà Diezani Alison Madueke láti gba onídùúró pẹ̀lú £70,000 £70,000. Madueke tí ó ń gbé ní St John's Wood, ìlú London ni ó farahàn níwájú ilé-ẹjọ́ Magistrate ní Westminster lónìí ọjọ́ Ajé lẹ́yìn tí wọ́n pè é sílé-ẹjọ́ lórí ẹ̀sùn rìbá tí iye rẹ̀ tó £100,000 £100,000 lẹ́yìn ìwádìí láti ọ̀dọ̀ àjọ National Crime Agency NCA. Adájọ́ Michael Snow ni ó fún un ní ààyè ìyọ̀ǹda pẹ̀lú ṣùgbọ́n nínú. Alison Madueke, ẹni ọdún 63, ni ó sìn gẹ́gẹ́ bí ààrẹ iléeṣẹ́ tó ń kó epo lọ òkè òkun Organization of Petroleum Exporting Countries OPEC. Bákan náà ni ó sìn lábẹ́ ìṣèjọba ààrẹ ìjẹta Goodluck Jonathan láàrin ọdún 2010 sí 2015. Àjọ NCA fura wípé ó gba owó rìbá nígbà tí ó jẹ́ mínísítà fún epo fi ṣe pàṣípààrọ̀ fún iṣẹ́ àkànṣe oní ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù pound tí ó gbé síta fún àwọn agbaṣẹ́ṣe. Láàárín ìwádìí yìí ni wọ́n gbé ẹsẹ̀ lé ohun ìní rẹ̀ olówó iyebíye. Nínú oṣù kẹta ọdún yìí ni NCA ṣe àgbékalẹ̀ ẹ̀rí fún ẹ̀ka ìdájọ́ ní US tí ó fún wọn ní àǹfààní àpapọ̀ owó tí iye rẹ̀ lé ní $53 mílíọ̀nù $53.1 million tí wọ́n ṣe àwárí rẹ̀ lákàtà Madueke. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó jẹ àǹfààní owó tí iye rẹ̀ kò dín ní £100,000 £100,000, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àǹfààní ìrìnàjò pẹ̀lú ọkọ̀ òfurufú aládàáni, ìrìnàjò ìgbafẹ́ pẹ̀lú ẹbí àti lílo ọ̀pọ̀lọpọ̀ ohun ìní ní ìlú London. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Madueke ní ọdún 2015 ní kété tí ó fi ipò sílẹ̀ tí wọ́n sì fi ẹ̀sùn rìbá oníkókó 6 kàn án. Ó ti lo ọdún 8 tí ó kọjá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́pàá bí ó ṣe ń gbé ní agbègbè St Wood, ọ̀wọ́ngógó agbègbè ní ìlú London. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn agbẹjọ́rò fún ààrẹ ilẹ̀ olómìnira Niger tí wọ́n fi sí àhámọ́ ti sọ wípé àwọn yóò ṣe ìpẹ̀jọ́ ní ilẹ̀ adúláwọ̀ tako àwọn tí wọ́n mọ̀ nípa ìdìtẹ̀gbàjọba tí ó gba iṣẹ́ lọ́wọ́ adarí adìbòyàn. Àwọn agbẹjọ́rò Mohamed Bazoum tí wọ́n gbàjọba lọ́wọ́ rẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹfà
ni wọ́n sọ nínú àtẹ̀jáde wípé àwọn yóò rọ ìgbìmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní United Nations. Àfisùn tí iléeṣẹ́ ìròyìn AFP ṣe alábàápàdé rẹ̀ ni ó ń tọ́ka sí alágbára Ọ̀gágun Abdulrahman Tiani àti àwọn yòókù rẹ̀. Àwọn agbẹjọ́rò yìí ní àwọn ń rọ àjọ méjì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní United Nations pẹ̀lú àjọ òṣìṣẹ́ wọn. Wọ́n ní ìdìtẹ̀gbàjọba yìí jẹ́ títẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú mọ́lẹ̀ ní ilẹ̀ Niger, bí wọ́n ti sọ àsọdájú wípé àwọn yóò dá òfin ìjọba padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìyàlẹ́nu àti ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ikú ọ̀kan lára àwọn òǹkàwé àkọ́kọ́ tí í ṣe ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó láti ẹkùn àríwá, akàwégboyè Umaru Shehu lónìí. Wọ́n bí Umaru Shehu ní ìlú Maiduguri ní ọdún 1930 kí ó tó di olóògbé lẹ́ni ọdún 92. Nínú àtẹ̀jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ àjùrìngélálẹ̀ ni Ààrẹ Tinubu ti ṣe àpèjúwe ikú Shehu gẹ́gẹ́ bí àdánù ńlá fún orílẹ̀-èdè nítorí ikú rẹ̀ ti tilẹ̀kùn mọ́ ìfarajìn fún orílẹ̀-èdè sí ọmọ Nàìjíríà àti ẹlẹ́ran ara lápapọ̀. Akàwégboyè yìí kẹ́kọ̀ọ́ gboyè ní Ifásitì College Ìbàdàn, Ifásitì Liverpool àti Ifásitì ìlú London, ká dárúkọ díẹ̀. Ààrẹ Tinubu fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ará àti ìjọba ìpínlẹ̀ Borno, ẹbí olóògbé, àjọ àwọn dókítà àti àwọn tí wọ́n kẹ́dùn ikú Shehu káàkiri àgbáyé lórí àdánù bàbá, ọmọ àti olùfarajìn akàwégboyè, bí ó ti gbàdúrà fún ẹ̀mí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àjọ agbésùmọ̀mí Islamic State of West African Province (ISWAP) ti pa olùdarí Boko Haram tí ó ń ṣe ìṣàkóso ẹ̀ka inú igbó Sambisa àti Òkè Gwoza ní ìjọba ìbílẹ̀ Gwoza, ìpínlẹ̀ Borno. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ aláàbò tó ń ṣe àfihàn yìí lónìí ọjọ́ Ajé sọ wípé Ali, ọ̀kan lára àwọn ọ̀dájú adarí Boko Haram ni àwọn ISWAP dènà dè tí wọ́n sì pa ní ọjọ́ Àìkú. Wọ́n ní ó jẹ́ igbákejì Ali Ngude. Yàtọ̀ sí Shekau, kò sí ẹni tó pààyàn tó ní igbó Sambisa àti Bayanduse Gwoza. Wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dájú ènìyàn tí jìnnìjìnnì rẹ̀ á máa ba àwọn àgbẹ̀ àti ọlọ́kọ̀ lẹ́rù ní ojúnà Puka, Bankin, Bama àti Gwoza sí ojúnà Mubi. Wọ́n ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń dùnbú èèyàn sínú oko. Dájúdájú àwọn ará ìlú á ṣe àjọyọ̀ ikú rẹ̀. Pípa yìí ń wáyé lẹ́yìn ọdún méjì tí adarí Boko Haram Abubakar Shekau fi àdó olóró pa ara rẹ̀ nígbà ìfìjìrìjú pẹ̀lú ológun ISWAP ní oṣù karùn-ún ọdún 2021. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Basket Mouth ti tọrọ ìdáríjì lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ nínú iṣẹ́, AY Makun, lórí aáwọ̀ ọjọ́ pípẹ́ tó wà láàrin wọn. Yàtọ̀ sí AY, bákan náà ni Basket Mouth fi ìrònúpìwàdà rẹ̀ hàn sí àwọn tí ó lérò wípé òun dẹ́ṣẹ̀ sí ní ìgbà kan rí, yálà nípasẹ̀ ìhùwàsí tàbí ọ̀rọ̀ ẹnu. Nínú àfihàn fídíò tí ó ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni ó ti tẹnumọ́ wípé kí wọ́n jọ wà ní ìrẹ́pọ̀ àti àlàáfíà. Ní pàápàá jùlọ, AY ó ní òun dáríjì ní gbogbo ọ̀nà tí ó bá ṣẹ̀ òun, kí AY náà ṣe bákan náà nítorí tọkàntọkàn ni òun fi dáríjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.